págà àwọn fúlàní jí pásítọ̀ rìdíìmù àtàwọn mẹ́wàá míín gbé lẹ́rùwà. Àwọn ajínigbé tún ṣọ̀rọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ etí Friday ọjọ́ 19 oṣù kẹrin ọdún 2024 yìí nígbà tí wọ́n jí pásítọ̀ ìjọ rìdíìmù kan olùṣọ́-àgùntàn olúgbénga ọláwóore pẹ̀lú àwọn 13 míín gbé lọ ráúráú. Pásítọ̀ ọláwóore, alákòóso ṣọ́ọ̀ṣì tí wọ́n ń pè ní Heaven's Gate Parish Redeemed Christian Church of God, ìyẹn ẹ̀ka ìjọ rìdíìmù tó wà lọ́nà àgbárá sí lùsádà ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n jí gbé pẹ̀lú àwọn èrò 13 yòókù tí wọ́n jọ wà nínú bọ́ọ̀sì kan náà. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, láìpẹ́ yìí ni pásítọ̀ yìí pàdánù ìyá ẹ̀ tó ń jẹ́ díákónì Deborah ọláwóore. Ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ yìí, ìyẹn Friday ọjọ́ 26 oṣù yìí ni wọ́n fi ètò ìtẹ́ ẹ̀yẹ òkú sí, tí àṣekágbá ayẹyẹ ìsìnkú yóò sì wáyé lọ́jọ́ Jímọ̀ tó tẹ̀lé, tí í ṣe Friday ọjọ́ 3 oṣù karùn-ún ọdún yìí. Gbogbo ètò tí wọ́n ti ṣe sílẹ̀ rèé láti bí oṣù méjì sẹ́yìn. Bí wọn yóò ṣe rí ayẹyẹ ọ̀hún ṣe láṣeyọrí ni pásítọ̀ ọláwóore bá lọ sí ìlú Ìpàpó lágbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọkọ̀ bọ́ọ̀sì elérò 14 la gbọ́ pé òjíṣẹ́ Ọlọ́run náà wọ̀ nígbà tó ń padà sí Èkó lẹ́yìn tó ti parí ohun tó lọ ṣe. Ṣùgbọ́n ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ yìí, bí bọ́ọ̀sì náà ṣe dé ibì kan láàrin Làǹlátẹ̀ sílùú Èrúwà nítòsí Màyà làwọn jàǹdùkú agbébọn yọ sí wọn tìbọ́ntìbọn láti inú igbó lójijì, tí wọ́n sì fi ìbọn darí òjíṣẹ́ Ọlọ́run náà pẹ̀lú àwọn èrò yòókù nínú ọkọ̀ náà lọ sínú igbó aginjù. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí. Ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Hamzat Adébọ́lá sì ti gbé ikọ̀ àwọn atọpinpin kan jáde láàrin àwọn agbófinró láti ṣiṣẹ́ lórí bí wọn yóò ṣe rí àwọn èèyàn tí wọ́n jí gbé ọ̀hún gbà yọ lákàtà àwọn ajínigbé náà. A tún gbọ́ pé àwọn ajínigbé náà ti kàn sí ìyàwó pásítọ̀ yìí lórí aago. Nǹkan bíi aago 8 ni wọ́n pè, wọ́n sì ní kí pásítọ̀ náà bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀. Ibẹ̀ ló ti sọ fún un pé mílíọ̀nù 10 náírà 10 million làwọn máa gbà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ẹni ọ̀wọ̀ ọ̀hún. Láàrin ọjọ́ kejì, ìyẹn ọjọ́ Sátidé yìí, àwọn agbébọn náà tún pe ìyàwó pásítọ̀, wọ́n sì ní kó tún bá ọkọ rẹ̀ sọ̀rọ̀. Ibẹ̀ ni pásítọ̀ ọláwóore ti ń pàrọwà síyàwó rẹ̀ pé kó wá gbogbo ọ̀nà, kódà bó jẹ́ mílíọ̀nù 1 náírà kó wá jáde, kó má jẹ́ kí wọ́n pa òun sínú igbó náà, torí wọ́n ti fi òkú àti egungun àwọn tí wọ́n ti pa ṣáájú látàrí àìrí owó ìtúsílẹ̀ san lásìkò hàn òun. Láàrin ọ̀rọ̀ náà làwọn agbébọn ti gba fóònù lọ́wọ́ ọkọ rẹ̀, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè Fúlàní sọ̀rọ̀. Èyí ló jẹ́ kí ìyàwó yìí mọ̀ pé Fúlàní làwọn tí wọ́n jí ọkọ òun àtàwọn èrò ọkọ̀ náà gbé. Àmọ́ nígbà tóbìnrin yìí béèrè pé ibo ni kóun ti gbé owó náà pàdé wọn tóun bá ti rí i, níṣe ni wọ́n pa fóònù. Látìgbà náà sì ni ìpè kò ti tún padà wọlé sórí nọ́mbà òun mọ́, bẹ́ẹ̀ làwọn agbébọn yìí kò tíì pè padà. Ọláwálé Àjàó àti Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.